kàyééfì gbáà lélẹ́yìí orí ìyá alájọ dàrú lójijì kò dá àwọn tó dájọ́ fún un mọ́mọ́ o. kò sẹ́ni tó máa gbọ́rọ̀ ọ̀hún tí kò ní ṣe é ní kàyééfì pé ìyá àgbàlagbà kan táwọn ará agbègbè Abá nípínlẹ̀ Abia máa ń dájọ́ ojoojúmọ́ fún kan déédéé lárùn ọpọlọ lójijì ni tí kò sì lè rántí ohun kankan mọ́ tàbí tọ́ka pé ẹni báyìí ló dá owó àjọ sóhun lọ́wọ́ nínú gbogbo àwọn oníbàárà rẹ̀. ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ kàyééfì ọ̀hún ṣojú rẹ̀ ọ̀gbẹ́ni Daniel Ẹ̀dí tó gbé ìròyìn àti àwòrán ìyá náà sórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí ló sọ pé mo ti ń gbọ́ pé kàyééfì wà lókè erùpẹ̀ èyí tó ṣẹlẹ̀ ládùúgbò mi yìí ní àkọ́kọ́ o. ìyá àgbàlagbà kan tó máa ń gbàjọ lọ́wọ́ àwọn aráàlú wa níbí ló dédé lárùn ọpọlọ o. kò sẹ́nìkan tó mọ kókó ohun tó fa ẹ̀sùn òjijì ọ̀hún sí ìyá alájọ ọ̀hún lára báyìí. ṣe ló ń ṣe bákan látàárọ̀ kò lè tọ́ka pé ẹni báyìí ló dá owó fóun kò tiẹ̀ rántí pé ó gba àjọ lọ́dọ̀ ẹnikẹ́ni mọ́ rárá. bẹ́ẹ̀ làwọn tó lówó lọ́dọ̀ rẹ̀ kò yé pààrà ilé ẹ̀ láti wá béèrè owó wọn lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ìyá kò lè dá ẹnìkan kan mọ̀ nínú wọn. kódà ó jọ pé àwọn àjòjì tí wọn kò dá owó sí ìyá ọ̀hún lọ́wọ́ pàápàá ń wá sọ́dọ̀ rẹ̀ báyìí tí kò sẹ́ni tó lè takò wọ́n níwọ̀n ìgbà tó jẹ́ pé ẹnìkan ṣoṣo tó lè mú ẹ̀rí jáde pé wọ́n dá àjọ sóhun lọ́wọ́ àti iye tí kálukú dá ló ti ń sọ kọ́tọkọ̀tọ yìí. kò sẹ́nìkan tó fún àwọn tó ń wá náà lówó rárá. àdúrà tí wọ́n ní kí gbogbo àwọn tó dá owó sọ́wọ́ ìyá náà máa gbà báyìí ni pé kí ara ìyá alájọ ọ̀hún tètè yá o kí gbogbo wọn lè rí owó wọn gbà padà lọ́wọ́ ẹ̀. Aláròyé gbọ́ pé kò sí àpẹẹrẹ pé ìyá alájọ ọ̀hún kówó ọwọ́ ẹ̀ jẹ ló ṣe ń dá ọgbọ́n ṣùgbọ́n níṣe ni àìsàn ńlá náà kàn déédéé kọlù lójijì tí kò sì sẹ́ni tó mọ irú àìsàn tó jẹ́ tàbí ohun tó fà á. ohun táwọn tó gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ṣe ń bá a káàánú ni pé ọjọ́ ti pẹ́ díẹ̀ tó ti ń gba àjọ láàrin ìlú tí kò sì sí ìyọnu rárá láàrin òun àtàwọn oníbàárà rẹ̀ gbogbo àfi bí èyí ṣe wáyé lójijì báyìí tí kò sì yé ẹnikẹ́ni. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.